ìyókù ọmọ oníkànlé ìyanra o. ìyókù ọmọ oníkànlé ìyanra o. Evangelist Daniel Akíntàn wíwá ọmọ Akínsán mi ọkọ ọdún. Ọmọ́táyọ̀ Àlàní okú ìyè èdùn ọdún ẹ̀ ló dé. Àwọn spiritual children rẹ̀ náà ní máa bá wọn kí ọ. Wọ́n ní kí ọ pé okú ọdún okú ìyè èdùn ẹgbọ́gbọ̀n ọdún lórí ẹgbẹ́ kì í ṣe kéré mi rárá. Wọ́n ní kí n kí ọ pé ó ti sọdún tó ní ọdún ayọ̀, ọdún owó, ọdún ọmọ, ọdún àlàáfíà ló sì máa ṣe. Wọ́n tún wá ní kí n sọ fún wọn pé gbígbó lóòró gbóngbó. Wọ́n ní wíwà lẹ́wà wà o nífọdún èyí ṣáàṣì mọ bólúwa ti gbẹ̀tẹ́ ní ìrẹsì ń bẹ́. Wọ́n tún ní kí n sọ fún wọn pé wọ́n ti rójú ọ̀la lójú rẹ̀ wọ́n rí pé òní tètè kú. Àìtètè kú ni yóò jẹ́ ìpín tirẹ̀. Àìkú ọba ìsá ọba ìdìbàjẹ́ yóò di ọmú. O ní gbọ́mọ̀ rẹ̀ sí, o ní gbàyà rẹ̀ sí, iṣẹ́ ìránṣẹ́ yẹ ò ní di iṣẹ́, o ní gbọ́mọ̀ jọ̀sìn lágbára Elédùmarè ọba. Evangelist Daniel máa gbọ́ Orente'mu òkúkú dáṣẹ́ ara mi jẹ́ lọ́jọ́ tòní. Àwọn ọmọ rẹ̀ nínú Olúwa ló pè mí náà ní wọ́n bá wọn kí ọ. Wọ́n ní kí ọgbọ́n ọdún okú ìyè dùn. Wọ́n lò ní fọdún ilé ìta àṣemọ́ lágbára Ọlọ́run. Wọ́n tún wá ní báwọn fẹsẹ̀ kan ya kí báwọn kíṣọ̀ ọ̀la Olúwa dá mi láre. Olúwa dá mi láre ọmọ Ìbàdàn ọmọ Ajẹ́gbé yóò máa fi ìkara ń fọ́rin mu okú ọdún. Wọ́n tún ní kí ọpẹ́ yẹmí ọmọ oníwò olódò ọba ọmọ atẹnigbọ́lá ọmọ atẹnigbọ́rọ̀. Àlàní gbéralẹ̀ ó di ìdè ọdún ẹ̀ lóde o. Àlàní ọmọ balaya sọjẹ́ ń bá òde pàlọ́ bàbá tó bí ọlọ́mọ gangan. Ọmọ Ilé-Ẹ̀kọ́ lé Èkìtì. Ọmọ Ilé-Ẹ̀kọ́ lé ọmọ balayaṣọ. Ìkọ̀lé ní o máa ṣọṣe ó ta làbọ̀ṣe. Ìkọ̀lé ní o máa ṣọṣe ó ta làbákòókò. Ìṣe pé yìí ò ní máa ṣọṣe ìṣẹ̀dálẹ̀ lẹ́ní. Ọmọ olóṣè méjì gbárímì kanlẹ̀. Ọmọ olóṣè méjì takọtabo lórí ara wọn. Ọmọ aṣẹ́yìn ọgbà ṣe léje ṣá o. Ọmọ ọlọ́dún arógúnrò gbẹ. Ọmọ afọdídí ẹni ṣẹ́gbọ́n. Ọmọ amọ̀dájú pawó bí ẹni pè ṣinṣin. Ọmọ olóṣè méjì takọtabo. Ọmọ olóṣè méjì gbárímì kanlẹ̀. Èmi Orente'classic ló ń kí ọ pé wọ́n ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣú. Ìran àtẹ̀lẹsẹ̀ abẹ́nà wò. Gbogbo ẹni tó bá wá ní o mọ́ bọ̀ lọ onídé